ẹ kú dédé àsìkò yìí orúkọ mi ò yí padà o part 2 fídíò tẹ wò tán tó wà lórí page nípa àwọn ọmọ Dr. Sharafdeen Gbadebo àti àwọn ọmọ Dr. Tolayat the Grand Chief Imam of Ogbomoso Land. Ẹ sọ̀rọ̀ kan nínú fídíò tí mo fẹ́ play yìí, gbogbo ayé ẹ̀yin náà bá mi wo fídíò yìí kí n tó sọ̀rọ̀ sí. Ẹ wo ìsàlẹ̀ amúkun ẹrù ti wọ́ lásìpìlẹ̀ ṣe bí olóyè ọba ni wọ́n torí pé àfi tó bá ṣe pọ́n sọ pé àwọn òní kan ṣe pẹ̀lú àfihàn tí ó fi di jọ́ngbìn dàkíyàmọ̀ lókù wọn èso olóyè ọba nù tó ti dájú wípé òfin tí wọ́n ń lò láàfin ni wọ́n fi wọ́n jẹ imam tó ṣe pé ó sì wà lákọọ́lẹ̀ kódà ń bẹ lórí agbègbà tó ṣe pé wọ́n kọ síbẹ̀ lára òfin yẹn ni pé èèyàn ò gbọ́dọ̀ jáde ẹni tí wọ́n ṣe káràkátà ní ìsìn olè òkun fẹ́ rìn lọ fọ́dún 5 tí ò ní wálé kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ ṣùgbọ́n téèyàn bá jẹ ìmáàmù ààfin kò lè lọ ibi tó wà wú o ó gbọ́dọ̀ lọ gbà yọ̀ǹda kó tó lọ so ló fi ṣe pé tí wọ́n bá dánrò wò tán rìnrìn tí ò yẹ kán rìn wọ́n ní láwọn sáàkì wọn ṣé ìmáàmù muslimin tó yẹ pé àwọn tẹ̀lé yóò lọ gbà yọ̀ǹda lọ́dọ̀ àwọn ọ̀ṣẹbọ na'udhu billahi minash shaitani rajim ló fi ṣe pé kọ́lọ́run bá kó ṣàánú wa so bẹ́ẹ̀ ni abẹ́sìn kíwọ́ ọba ìlú Ògbómọ̀ṣọ́ ni wọ́n so ló fi ṣe pé tẹ́ bá ní ká lọ tira bọ̀ wọn lábẹ́ bóyá zahiran aw batinan ṣá ẹ fẹ́ bá ẹ̀sìn jẹ́ mọ́ wa lọ́wọ́ ni so ló fi pé àwọn òní bá ẹ̀sìn tiwa jẹ́ o gbogbo ẹni tó bá ṣe pé bó fẹ́ ṣẹ̀sìn tiẹ̀ nìyẹn kó ṣe. Ẹ sọ wípé tí ẹ̀yin ọba máa tẹ̀lé ìmáàmù gbọ́dọ̀ jẹ́ nìkan tó jẹ́ pé kìí ṣe kábíyèsí ẹ̀sùgbà tó ṣe kọ́kọ́ sọ̀rọ̀ bọ́ máa pé ò lè ní bíbí ire kọ́ yanu gbàgà bó ṣe sọ̀rọ̀ yẹn tí ìbá wá sí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìlú táwọn èèyàn jọ tán gbogbo orú yìí ẹ ti gbọ́rọ̀ tí ọ̀rọ̀ tí kú máa ń gbọ́ títí rẹ̀ fi di ẹ ti gbọ́ ọ̀yanu gbàgà ó pé kábíyèsí lọ́bẹ̀ ẹlẹ́bọ àyànká ẹ̀ yọ́ bàbá bá ẹ̀ èmi mọ́ sọ bẹ́ẹ̀ yọ́ bàbá bá ẹ̀ pé ó pé kábíyèsí lọ́bẹ̀ ẹlẹ́bọ èèyàn jẹ́ ọba àti jẹ́ ọba ò ní ṣe pẹ̀lú ẹ̀sìn protocol inú wà kò sínú òfin jíjọba pé ọgbọ́dọ̀ jẹ́ mùsùlùmí ọgbọ́dọ̀ jẹ́ kírísítẹ́nì àbọ̀wọ́dọ̀ jẹ́ ṣẹ̀ṣẹ̀ ọmọ ọba ní jẹ́ ọba ọmọ ọba ní jọba ọmọ tí ọba bá bí ní jọba náà fún ọ láti disrespect kábíyèsí láti sọ wípé ọba ẹlẹ́bọ orí rẹ̀ ti gbálẹ̀ now oní kábíyèsí àfin ni wọ́n ti fi ìmáàmù jẹ lọ ìmáàmù ọba oní kábíyèsí ọ̀parọ́ ìmáàmù ló sì dispute ẹ̀ àmọ́ sọ mọ̀ pé ara àwọn àjẹ́ndà yín oníkẹ́ overthrow àwọn tó ń jẹ ìmáàmù nílùú Ògbómọ̀ṣọ́ táwọn ẹ̀sìn yìí sì ni kò sí tọ́kàn wá ló jẹ́ kí ìwé tẹ́ wọ́n kọ tí wọ́n lọ fún kábíyèsí lánàá pé àwọn mùsùlùmí ò ní wọ́n máa yan ìmáàmù fúnra wọn sọ ma pé nínú àwọn ọmọ ẹ̀yìn yín lẹ́ni tó lára àwọn tó mú ìwé yẹn lọ ara àwọn ọmọ ẹ̀yìn yín ni tẹ́ bá fi á sọ̀rọ̀ àwọn àmọ̀jú tẹ́ sí bá a mà lọ ìgbà tí wọ́n fẹ́ yan ìmáàmù lóòótọ́ wọ́n fún wọn ní opportunity yẹn láti lọ yan ìmáàmù nígbà tẹ́yìn mùsùlùmí tẹ́ yan ìmáàmù tán torí ọ̀rọ̀ àgọ̀tọ̀ sọ ló jẹ́ fẹ́ sọ léyìn nígbà tẹ́ yan ìmáàmù tán ẹ̀yà alùsùn náà rẹ̀ lọ sí interview náà ẹ̀yà alùsùn náà ilẹ̀ ṣe interview fún ìmáàmù náà nígbà tẹ́ yan ìmáàmù tán ṣé ìgbà tí ìmáàmù jẹ ṣé wọ́n gbé ìmáàmù lọ ọ̀pẹ̀ bí ni àbí wọ́n sọ̀rọ̀ fún ìmáàmù tó rọ̀rọ̀ tó ń sọ ọ̀rọ̀ tí ò mọ́kànlá dání ni ìmáàmù lọ gẹ́gẹ́ bí aláṣẹ ìlú ìlọba bàbá fàṣẹ sí gẹ́gẹ́ bí ìmáàmù ìlú bí wọ́n ṣe ń ṣe ní Saudi bí wọ́n ṣe ń ṣe káàkiri nìyẹn wọ́n sì ní Kùránì ní fi múlẹ̀ pé ọba ẹni ọ̀wọ̀ fún ọba ọjọba àti ṣe mùsùlùmí ni ó ọjọba ó ń ṣẹ̀ṣe ni ó ọjọba kírísítẹ́nì ni ó lọ́wọ́ wọn bàbá tó jẹ́ pé òun lọ́ba ókè àjẹ́ndà tí yín ni kẹ́ ẹ lo ìmáàmù against kábíyèsí kí ìmáàmù ọmọ ní respect fún kábíyèsí ẹ wá máa ibi tẹ́ ẹ wá sọ yẹn
ẹ jẹ́ wá padà síbẹ̀ ẹ̀yin gángan ó ní program kan tẹ́ ẹ̀ máa ń ṣe wájú ààfin lọ́dọọdún torí irọ́ tẹ́ ẹ̀ máa ń pa ní máa ń dùn mí ẹ jáde ẹ máa ṣe wíwẹ̀ pé èèyàn ọlọ́ọ̀ni yín ó rọ̀ sí ní yín àbò sílẹ̀ sí máa ń ṣe wá dáhùn ìbéèrè yìí ibi tẹ́ ẹ máa ń lò wájú ààfin yẹn tẹ́ ẹ bá fẹ́ lo bẹ̀ ẹ lọ ọ̀dọ̀ kábíyèsí ẹ lọ gba approval lọ́wọ́ wọn ẹ kàn lọ bẹ̀ ẹ kàn di títì ni wá dá wa lóhùn tẹ́ ẹ bá fẹ́ ṣe nǹkan ọba náà ní approve ẹ̀ dọ́tọ̀ bá fẹ́ sọ̀rọ̀ ọba tó ọba máa bó ṣe present ẹ̀ jẹ́ kó rí ẹ ó pé ẹ lè gbé àkídà burúkú tẹ́ ẹ níhun kẹ wá sọ pé ẹ má dánwò lọ́gbọ́n máa sọ o ẹ wò ẹ ti ń gbọ́ tẹ́lẹ̀ àwọn èèyàn bá yé pákéjì ẹ̀ àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ máa ń sọ àbáyé dá sí ẹ má gbọ́wọ́ yẹn wá o tẹ́ ẹ bá gbọ́wọ́ yẹn wá ẹ máa ní iṣu o ẹ rí i pé èmi Christian lèmi personally àmọ́ tó bá di bí ọ̀rọ̀ ká wà neutral ká sọ̀rọ̀ nípa fundamental human rights ká sọ̀rọ̀ nípa ìjọba ènìyàn mo always mo máa ń wà bẹ́ẹ̀ pé ẹ má yàn alágbáyà jẹ àmọ́ tẹ́ bá lọ gbé ẹ má bẹ̀rẹ̀ yìí ṣe ẹ má bẹ̀rẹ̀ yìí ṣe kí ilé yín lẹ́tì lọ́ máa ṣe inú gbó tẹ́ ń gbé náà lẹ́mọ̀ wá o ara tí ń dùn yín àmọ́ ń bọ̀ nípa 3 fídíò yìí ibẹ̀ máa ti sọ yún ẹ subscribe sórí YouTube channel mi tó o bá subscribe sórí YouTube channel mi ọmọ mi sí ọ̀pọ̀lọpọ̀ fídíò tó lórí YouTube máa mọ́ drop fídíò mi sí kò jù bẹ́ẹ̀ lọ ẹ follow part 3 ló kú báyìí.